akọrin ẹ̀mí ni Oluwatimileyin Nipa Yiyegi fún títí tẹ́mi ò fi bọ́ lọ́rùn rẹ̀ fún Sisekupa Agunbaniro Salome àti bó ṣe gé orí arábìnrin náà bọ́lẹ̀. Ojú ọkọ mi tó fọ́ ló sọ mí di ọlọ́kadà, arábìnrin kan ló kọ̀ mí nú bẹ́ẹ̀. Àwọn agbébọn ṣekú pa èèyàn mẹjọ, èèyàn kan farapa ní àwọn abúlé kan nípinlẹ Sokoto. Ọpẹ́ o, ikọ̀ fijilante Zamfara ṣekú pa ogbontarigi adari agbebọn méjì kan, Kacalla Maijika àti Me Dada gé orí ìkan bọ́lẹ̀. Owó epo rọ̀bì tó ń já wálẹ̀ lọ sókè kò sẹ́yìn ogun Israel àti Iran o. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ileẹjọ Dajo Iku fún akọrin ẹ̀mí ni Oluwatimileyin Nipa Yiyegi fún títí tẹ́mi ò fi bọ́ lọ́rùn rẹ̀ fún Sisekupa Agunbaniro Salome àti bó ṣe gé orí arábìnrin náà bọ́lẹ̀. Ileẹjọ gíga ìlú Láfíà nípínlẹ̀ Nasarawa ti ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú fún Oluwatimileyin Nipa Yiyegi fún títí tẹ́mi ò fi bọ́ lọ́rùn rẹ̀ fún Sisekupa Agunbaniro Salome adari nígbà tó ń gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́bọ̀ Thursday. Onídàájọ́ Simon Aboki ní Ajayi jẹ̀bi ìwà ìṣekúpani, ṣíṣekúpààyàn àti gígé àwọn ẹ̀yà ara olùfarakásá ẹni tí ó ṣekúpa. Ajayi ni wọ́n dájọ́ ikú fún lórí ẹ̀sùn kan tó dá lórí ìṣekúpani nípakúpa, èyí tó tako òfin abala section 221 ti òfin apá àríwá Nigeria Penal Code of Northern Nigeria, tí ìjìyà sì ń bẹ fún nípa yíyẹgi fún ọ̀daràn náà títí tẹ́mi ò fi bọ́ lọ́rùn rẹ̀. Tá ò bá gbàgbé àwòrán tí ní ìbẹ̀rẹ̀ oṣù kínní ní orúkọ Timileyin Ajayi, ẹni tí wọ́n pè ní akọrin ẹ̀mí, gba orí ayélujára lẹ́yìn táwọn ọlọ́pàá ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí afurasí tó pa Salome adari agunbaniro tó ń sin ilẹ̀ bàbá rẹ̀ ní ìlú Àbújá. Ní ọjọ́ 12 oṣù kínní ọdún yìí ní àwọn ọlọ́pàá náà wọ́gán Timileyin Ajayi lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn kan ní Orozo pẹ̀lú orí Salome. Fọ́nrán fídíò kan tó gba orí ayélujára nígbà náà ṣàfihàn báwọn èèyàn ṣe pélé Ajayi lórí tí wọ́n sì ń bi láwọn ìbéèrè lórí orí èèyàn tó wà lọ́wọ́ rẹ̀. Ó sọ nínú fídíò náà pé ọ̀rẹ́bìnrin òun ni adari àti pé ó ti tó ọdún kan táwọn ti jọ ń ṣeré ìfẹ́, àmọ́ àwọn ẹbí Salome jiyàn ọ̀rọ̀ náà. Àwọn iléeṣẹ́ ìròyìn ní ìpínlẹ̀ Nasarawa fìdí rẹ̀ múlẹ̀ pé Timileyin ti fojú ba ilé-ẹjọ́ nígbà náà àti pé adájọ́ Simon Aboki ló ń gbọ́ ẹjọ́ rẹ̀. Timileyin ká bòròbòrò fáwọn ọlọ́pàá nígbà náà, àmọ́ ọ̀pọ̀ èèyàn lórí ìtàkùn ayélujára gbàgbọ́ pé níṣe ló ń díbọn. Ìròyìn ní lásìkò tí Salome ṣe àbẹ̀wò sí ilé Ajayi tó wà ní agbègbè Pápálànà ní New Kazi ní ìjọba ìbílẹ̀ Karu, Nasarawa ló ṣekú pa. Àwọn ọlọ́pàá ṣàfihàn Ajayi pẹ̀lú ọ̀bẹ àti àdá tí wọ́n ló lò láti fi gbẹ̀mí lọ́rùn ọmọbìnrin náà. Ní báyìí ilé-ẹjọ́ ti dájọ́ ikú fún ọ̀daràn náà gẹ́gẹ́ bí òfin ìjìyà tí ó rọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ pé ikú lè rí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó dà báun. Ojú ọkọ mi tó fọ́ ló sọ mí di ọlọ́kadà, arábìnrin kan ló kọ̀ mí nú bẹ́ẹ̀. Oríṣiríṣi ìṣòro ló ń dojúkọ àwa ẹ̀dá nílé ayé. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú akọ̀ròyìn BBC, arábìnrin Mary Daniel tó ń gbé nílùú Adó Èkìtì sọ pé ọkọ òun ló kọ́kọ́ ń ṣe iṣẹ́ ọ̀kadà náà, àmọ́ ojú rẹ̀ kan tó fọ́ ni kò jẹ́ kó lè ṣe iṣẹ́ náà mọ́. Ó ṣàlàyé pé nígbà tí ọkùnrin náà wà ní ọ̀dọ́ ló kọ́kọ́ ní àìsàn cataract nínú ojú rẹ̀. Ẹnu iṣẹ́ ọ̀kadà gígùn ni àìsàn náà ti burú ju bó ṣe yẹ lọ títí ojú kan fi fọ́ pátápátá. Èyí ló mú kí ìyàwó pinnu láti máa ṣe iṣẹ́ náà nítorí kí ebi ó má bàa pa òun, ọkọ àti àwọn ọmọ mẹ́rin tí wọ́n bí. Ṣáájú kí èyí tó ṣẹlẹ̀ ní tọkọtaya náà ti ń ṣe ọ̀sìn adìẹ àti àwọn okòwò mìíràn, àmọ́ ọ̀nà tó dàrú náà ló sọ ọkọ di ẹni tó ń gun ọ̀kadà. Arábìnrin Daniel sọ pé ọ̀pọ̀ èèyàn ló máa ń sọ ọ̀rọ̀ burúkú àti èébú nípa ọkọ òun. Tí wọ́n bá béèrè pé ọkọ òun ń kọ́, tí òun bá sì sọ fún wọn pé ó wà nílé, àwọn míì á sọ pé òpònú ni. Obìnrin náà ṣàlàyé pé èèyàn kan ti yọ kẹ̀lẹ̀bẹ̀ sí òun lójú rí níbi tí òun ti ń gun ọ̀kadà, èyí tó sọ ọjọ́ náà di ọjọ́ ìbànújẹ́ fún òun. Ó mà ṣe ọ́. Gẹ́gẹ́ bó sì sọ, iṣẹ́ ọ̀kadà gígùn náà kò rọrùn rárá, ṣùgbọ́n owó tí òun rí níbẹ̀ ni òun fi ń pèsè oúnjẹ, san owó ilé àti ilé ẹ̀kọ́. Ó bá aláàánú pàdé. Àwọn agbébọn ṣekú pa èèyàn mẹjọ,
èèyàn kan farapa ní àwọn abúlé kan nípínlẹ̀ Sokoto. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Sokoto ti fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn mẹjọ ló kú nígbà tí èèyàn kan sì farapa nínú ìkọlù tí àwọn agbébọn ṣe sáwọn ìlú tó ń dá oko níjọba ìbílẹ̀ Tangaza nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Ahmed Rufai nínú àtẹ̀jíṣẹ́ orí ayélujára WhatsApp sí àwọn akọ̀ròyìn lọ́jọ́bọ̀ Thursday, àwọn olùfarakásá ní àwọn afurasí agbébọn làkúráwá ṣekúpa lákòókò ìkọlù sí abúlé Baidi àti Sabiyo lọ́sàn-án ọjọ́ ìṣẹ́gun Tuesday. Ó sọ wípé èèyàn mẹjọ ló ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí wọn nígbà tí olùfarakásá tó farapa sì ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Olùgbé agbègbè náà kan jẹ́ kó di mímọ̀ pé àwọn aṣèkọlù ọ̀hún ni wọ́n dìyà mọ́ra ohun ìjagun olóró tí wọ́n sì ń rìn pẹ̀lú ẹsẹ̀ àti àwọn ọ̀kadà alùpùpù tí wọ́n sì ṣèkọlù sábúlé Baidi níbi tí wọ́n ti yìnbọn mọ́ àwọn aráàlú tí wọ́n sì ṣe wọ́n léṣe. Ó sojú mi kòró kan sọ wípé lẹ́yìn tí wọ́n kúrò lágbègbè náà ní àwọn agbébọn ọ̀hún tún mórílé abúlé Sabiyo níbi tí wọ́n ti ṣèkọlù sáwọn àgbẹ̀ tó ń ṣiṣẹ́ lóko wọn, ṣekúpa 6 nínú àwọn àgbẹ̀ náà mọ́ inú oko wọn. Lára àwọn olùfarakásá náà ni Aminu Samaila tó fara gbọta ìbọn lọ́rùn mọ́ ìgbà àyà tí wọ́n gbé lọ ọgbà ilé ìwòsàn Specialist Hospital Sokoto. Ẹni náà tún fi kún pé àgbẹ̀ mìíràn torúkọ rẹ̀ ń jẹ́ Usman Samaila ti dàwátì láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti wáyé pẹ̀lú ìgbésẹ̀ ìgbìyànjú àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn aráàlú tí wọ́n fara wọn kalẹ̀ láti wá àgbẹ̀ tó dàwátì náà. Ó sojú mi kòró jẹ́ kó di mímọ̀ pé níṣe làwọn agbébọn náà ṣínà ìbọn bolẹ̀. Èyí ló ṣokùnfà ìbẹ̀rùbojo ìpayà láàrin àwọn ará abúlé tí àwọn olùgbé ìlú míì sì sá àsálà fún ẹ̀mí ara wọn ní tipátipá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn àjọ elétò ààbò ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọpinpin àwọn aṣèkọlù náà. Ikọ̀ Operation Fasansin Yama àwọn agbófinró ọlọ́pàá láti àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Gidamadi àti ikọ̀ fijilante ti fọwọ́sowọ́pọ̀ gúnlé iṣẹ́ ìtọpinpin gbígbọn àyíká àti agbègbè inú aginjù Ìgbò ńlá àti ẹnu ibodè tó so Nàìjíríà àti Niger Republic papọ̀. Àwọn aláṣẹ ìpínlẹ̀ náà ti rọ àwọn olùgbé ìlú láti wà lójúlá lákànfin sọrí kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ ran àwọn àjọ elétò ààbò lọ́wọ́ pẹ̀lú ohun tí ó lè ṣèrànwọ́ fún wọn gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìgbìyànjú láti mú àlàáfíà padà bọ̀ sípò lágbègbè náà síwájú sí i. Ọpẹ́ o! Ikọ̀ fijilante Zamfara ṣekúpa ogbontarigi adari agbébọn 2 kan, Kacalla Maijika àti Me Dada gé orí ìkan bọ́ọ̀lẹ̀. Àwọn ikọ̀ fijilante Zamfara ṣe gudugudu méje yàyà 6 lọ́jọ́rú Wednesday lábúlé Garagi lágbègbè Manyachi níjọba ìbílẹ̀ Maru pẹ̀lú bí wọ́n ṣe ṣekúpa àwọn adarí agbébọn 2 tórúkọ wọn jẹ́ Kacalla Maijika àti Me Dada tó máa ń léwájú ìkọlù burúkú àti ìjínigbé lágbègbè náà. Kódà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, níṣe ni àwọn ikọ̀ fijilante náà tún gé orí rẹ̀ bọ́lẹ̀ nínú iṣẹ́ ètò ààbò tí wọ́n gùn lé, èyí tó mú àlàáfíà ìtura bá àwọn ìlú tó ń kojú ìkọlù ìgbésùnmọ̀mí. Me Dada, ẹni tó máa ń ṣèkọlù sáwọn ikọ̀ elétò ààbò, ló jẹ́ ṣíṣekúpa lójú ẹsẹ̀ tí wọ́n sì gé orí rẹ̀ bọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mìíṣó àrídájú sáká iṣẹ́ ètò ààbò tí wọ́n gùn lé. Maijika ni ó jẹ́ ìlúmọ̀ọ́ká fún jíjí àwọn olùfarakásá gbé, gba owó ìtanràn ìdóòlẹ̀mí gọbọi lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí olùfarakásá tí wọ́n ó sì tún ṣekúpa àwọn tó wà láhàámọ́ wọn lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí bá tún san owó ìtanràn gọbọi fún wọn tán. Ọjọ́ ti pẹ́ tí àwọn olùgbé ìlú Zamfara ti ń kojú ìkọlù àwọn ọ̀daràn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó ti di aláìnílé lórí tàbí sọ ẹlòmíràn sínú ìpayín keke ìbànújẹ́ látàrí ìṣẹ̀lẹ̀ ìkọlù ipá ìgbésùnmọ̀mí lemọ́lemọ́ tó ń wáyé nípìnlẹ̀ náà. Ẹ̀wẹ̀, ṣíṣekúpa àwọn adarí ajínigbé agbébọn 2 ọ̀hún jẹ́ ìlàlúyọ tó ṣe pàtàkì nípasẹ̀ ìgbésẹ̀ akitiyan àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara DSP Yazid Abubakar fìdí ìṣekúpa àwọn ògbóǹtarìgì adarí agbébọn 2 ọ̀hún múlẹ̀. Owó epo rọ̀bì tó ń já wálẹ̀ lọ sókè kò sẹ́yìn ogun Israel àti Iran o. Ní ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2025 yìí ní àdínkù bá iye tí wọ́n ń ta epo rọ̀bì lọ́jà àgbáyé pẹ̀lú ìdá 5% láwọn ìgbà tí Israel àti Iran gbà láti dáwọ́ ogun dúró.
lẹ́yìn ìgbà tí Israel àti Iran gbà láti dáwọ́ ogun dúró. Epo rọ̀bì Brent crude tó jẹ́ epo rọ̀bì tí wọ́n fi ń ṣe gbèdéke epo ní ọjà àgbáyé ló já wálẹ̀ sí $17 $67 fún àgbá kan lẹ́nu ọjọ́ kan péré. Tí èyí ṣẹlẹ̀ náà ló tún lọ sókè díẹ̀ sí nígbà tí àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún tó ń ju oko ọ̀rọ̀ lu ara wọn. Láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Israel àti Iran ní owó epo rọ̀bì ti gbẹnu sókè látàrí bí ìbẹ̀rùbojo ṣe gbilẹ̀ pé ó ṣeéṣe kí Iran gbégi dínà odò Strait Hormuz, odò tó ṣe kókó tí wọ́n ń gbé epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì gbà. Níṣe ni ọjà àgbáyé ní US, UK àti Europe lọ sókè tí wọ́n sì wà lójú kan lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump sọ fún Israel lórí ayélujára pé wọn kò gbọ́dọ̀ ju àdó olóró mọ́ lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kàn pé Iran kò tẹ̀lé àdéhùn dídáwọ́ ogun dúró tí wọ́n fẹnu kò lé lórí. Bí ìkọlù tó ń wáyé láàrin Israel àti Iran ṣe lè ní ipa lórí owó epo. Ṣáájú ni owó epo rọ̀bì ọ̀hún gbẹnu sókè sí $61 $81 fún àgbá kan láti ìgbà tí ogun ti ń wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì, èyí tó ń dá ìbẹ̀rù sọ́kàn àwọn èèyàn pé ó ṣeéṣe kí owó epo bẹntiróòlù, dísù àtàwọn ọjà míì lọ sókè. Ní báyìí $67.68 ni wọ́n ń ta àgbá epo rọ̀bì lọ́jà àgbáyé, iye tó jẹ́ àdínkù sí iye tí owó epo wà kí Israel tó ṣe ìkọlù sí Iran lọ́jọ́ 13 oṣù kẹfà. Tí wọ́n bá dáwọ́ ogun dúró gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde, àwọn olùdókòwò ní ìrètí pé ohun gbogbo máa padà sípò lẹ́ka epo rọ̀bì. Onímọ̀ nípa ètò ọrọ̀ ajé àgbáyé Philip Nova ló sọ bẹ́ẹ̀. Ó fi kún pé bí Israel àti Iran bá ṣe dáhùn sí ìfẹnukò lórí ìdádúró ogun máa nípa gidi lórí iye tí epo rọ̀bì máa jẹ́. Bí owó epo ṣe ń já wálẹ̀ ní àdínkù bí Israel ṣe fẹ̀sùn kàn pé Iran kò tẹ̀lé àdéhùn dídáwọ́ ogun dúró náà lọ́nà tó yẹ pé wọ́n sì ju àdó olóró lẹ́yìn ìfẹnukò wọn. Ní Nàìjíríà láti bí ọjọ́ méjì báyìí ní àlékún ti bá owó epo bẹntiróòlù látàrí bí owó epo rọ̀bì ṣe ti gbẹnu sókè lọ́jà àgbáyé. Ogun tó ń wáyé lẹ́kùn Middle East, èyí tí Israel àti Iran bára wọn jà, ló mú kí owó epo àtàwọn ohun àmúṣagbára míì lọ sókè sí léyìí tó jẹ́ pé tó bá tẹ̀síwájú ó lè nípa lórí iye bẹntiróòlù láwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé. Ní ọjọ́ Ìṣẹ́gun ní iye tí wọ́n ń ta afẹ́fẹ́ gáàsì ní UK rí ìjà wálẹ̀ pẹ̀lú ìdá 17% 17% lẹ́yìn tó ti lọ sókè ṣáájú lọ́jọ́ náà. Qatar jẹ́ orílẹ̀-èdè tó ní afẹ́fẹ́ gáàsì tó pọ̀, èyí tí wọ́n máa ń gbé gba orí omi Strait Hormuz. Ní ọjọ́ Ajé Monday ní Iran ju àdó olóró sí iléeṣẹ́ ológun Amẹ́ríkà tó wà ní Qatar láti gbẹ̀san ìkọlù tí Amẹ́ríkà ṣe sáwọn iléeṣẹ́ ìpèsè ohun ìjà olóró rẹ̀. Àlékún tó tún bá owó epo ti mú kí ìbẹ̀rù máa wà pé ó lè ṣokùnfà kí ọ̀wọ́n gógó wà lórí epo bẹntiróòlù, oúnjẹ àtàwọn nǹkan míì káàkiri àwọn orílẹ̀-èdè lágbàáyé. Irúfẹ́ nǹkan báyìí ló ṣẹlẹ̀ nígbà tí Russia ṣe ìkọlù sí Ukraine lọ́dún 3 sẹ́yìn, èyí tó ní ipa lórí ìgbé ayé àwọn èèyàn lágbàáyé. K'Ọlọ́run ó dákun jọ̀wọ́ bá wa dáwọ́ ogun dúró. Dandan lówó orí o. Á dáa kó o tètè mọ̀ nípa òfin owó orí tuntun tí ààrẹ Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ buwọ́lù àti bí ó ṣe kàn ọ́ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lù àbá tuntun lórí owó orí tó di òfin, èyí túmọ̀ sí ìlànà owó orí tuntun fún Nàìjíríà. Láti ọdún tó kọjá ni ọ̀rọ̀ owó orí tuntun náà ti ń fa awuyewuye láàrin àwọn èèkàn ìlú, pàápàá láti ẹkùn àríwá Nàìjíríà. Ṣáájú ni ilé aṣòfin àpapọ̀ ti buwọ́lù àbá owó orí náà lẹ́yìn ìfàǹfà tó wáyé láàrin àwọn aṣòfin ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìlànà owó orí náà. Kódà àwọn gómìnà kan tako ìgbésẹ̀ ìlànà owó orí tuntun yìí, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ owó orí tuntun náà wọ́n padà faramọ́ ìgbésẹ̀ ọ̀hún. Èyí ni àwọn àkọlé àbádòfin owó orí náà gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé kalẹ̀: Nigeria Tax Administration Bill, Nigeria Revenue Service, Joint Revenue Board. Nínú àwọn owó orí mẹ́rẹ̀ẹ̀rin yìí, èyí tó kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà jù ní àkọ́kọ́, ìyẹn Nigeria Tax Bill. Nínú àtẹ̀jáde kan tí ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ owó orí ní Nàìjíríà fi léde lọ́jọ́bọ̀ Thursday, wọ́n ní ìlànà tuntun yìí yóò jẹ́ kí gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ láti máa san owó wọn ní ìlànà tó tọ́. Bákan náà ni agbẹnusọ Bọ́lá Tinubu Báyọ̀ Ọ̀nànúgà nínú àtẹ̀jáde tó fi sójú òpó ayélujára rẹ̀
ṣàlàyé pé ìgbésẹ̀ tuntun yìí yóò mú àdínkù bá sísan owó orí lọ́nà púpọ̀ fún èèyàn kan àti pé yóò mú ìlànà owó orí sísan rọrùn sí i. Lára ohun tó wà nínú àbá owó orí tuntun yìí ni pé àwọn tí owó tó ń wọlé fún wọn ní ọdún kan kò bá ti pé mílíọ̀nù kan náírà kò ní máa san owó orí mọ́ lórí owó tó ń wọlé fún wọn. Àwọn tí owó tó ń wọlé fún wọn bá wà ní ó lé ní mílíọ̀nù méjì náírà 2,200,000 yóò máa san ìdá mẹ́ẹ̀ẹ́dógún 15% gẹ́gẹ́ bí owó orí, nígbà tí àwọn tí owó tó ń wọlé fún wọn bá wà ní mílíọ̀nù mẹ́sàn-án náírà yóò máa san ìdá méjìdínlógún 18% gẹ́gẹ́ bí owó orí. Bákan náà, àwọn tí owó tó ń wọlé fún wọn bá wà ní mílíọ̀nù mẹ́tàlá náírà yóò máa san ìdá mọ́kànlélógún 21% gẹ́gẹ́ bí owó orí. Ìdá mẹ́tàlélógún 23% ni àwọn tí owó tó ń wọlé fún wọn bá wà ní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà yóò máa san. Àwọn tí owó tó ń wọlé fún wọn bá ti wọ 50 mílíọ̀nù náírà lọ sókè ni yóò máa san ìdá márùndínlọ́gbọ̀n 25%. Ṣáájú àsìkò yìí, ó tó ìdá méje táwọn èèyàn tí wọn kò gbà tó ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà lọ́dún san gẹ́gẹ́ bí owó orí. Lára àwọn nǹkan míì tí òfin owó orí tuntun yìí tún dálé ni àwọn iléeṣẹ́ kéréje tí owó tí wọ́n fi ń ṣe okòwò lọ́dún kò wọ 50 mílíọ̀nù náírà kò ní máa san owó orí fún iléeṣẹ́ wọn mọ́. Ìdá 30% ni owó orí táwọn iléeṣẹ́ yóò máa san láti àsìkò yìí lọ. Owó tó bá wọlé fún èèyàn gẹ́gẹ́ bí owó gbàmábìínú bóyá nígbà tó bá pàdánù iṣẹ́ tàbí ohun tó jọ bẹ́ẹ̀ tí kò bá ti ju 50 mílíọ̀nù náírà lọ, wọn kò ní yọ owó orí lórí rẹ̀. Ìdá 7.5 ni owó orí VAT. Àwọn tí owó tó ń wọlé fún wọn kéré kò ní máa san owó orí lórí ilégbèé, ọkọ̀ tàbí iná mọ́. Àwọn àtúntò míì tí òfin náà gbé kalẹ̀ ni àjọ Federal Inland Revenue Service tó yí padà di National Revenue Service nígbà tí Joint Revenue Board ti rọ́pò Joint Tax Board. Owó VAT táwọn ìjọba máa ń pín ní oṣooṣù ti di ìdá 50% fáwọn ìpínlẹ̀, ìdá márùndínlógójì 35% fáwọn ìjọba ìbílẹ̀, nígbà tí ìjọba àpapọ̀ yóò máa gba ìdá mẹ́ẹ̀ẹ́dógún 15%. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá.